Irú ọmọ wo là ń pè ní kíyèsẹ́ni? Ah, Kíyèsẹ́ni. kíyèsí ní ọmọ ń bẹ ńlẹ̀. Mm. Ọmọ tá a bá bí tó bá wẹ́, Tó wẹ́ ṣé tó wẹ́ bí ata? tó kéré Kéré láti inú ẹ̀jẹ̀, láti inú ẹ̀jẹ̀. tó kéré Ó kéré gan. ilé mímọ́ tán pè ní kíyèsí ní. Torí mo rántí dáadáa wípé tí èèyàn bá bímọ tó kéré, wọ́n máa ní kẹ́ rọra. Tí àwọn ẹ̀gbẹ́ ẹ̀ bá wọlé, wọ́n máa sọ fún wọn pé kíyèsílẹ̀ o, ọmọ ń bẹ ń bẹ. Kíyèsílẹ̀ ọmọ ẹgbẹ́. Nítorí ibi tọ́mọ yẹn bá wà, ẹ lè má rí pẹ̀lú kíkéré tó kéré, bọ̀ wọ́n máa sọ fún yín pé ẹ kíyèsílẹ̀. Ẹ kíyèsẹ́ni o. Ẹ má tẹ ọmọ pa o. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.